èyàn sọ Ọlọ́run ó dọwọ́ ẹni kọ̀ọ̀kan ká páyà Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run ká máa pé ó pé ọyá ìjọ kan bọ̀ tá lọ bọ́lọ̀ ilé ayé tá wáyé ìrìn àjò ní lọ́dọ̀ wa Yorùbá náà bàbá wa ní ìrìn àjò láwà gbọ́ aládágbádá ikú Ọlọ́run ọ̀dárí ikú jẹ́ nìkan kan pé ìrìn àjò láwà afẹ́ pass stage ní stage tán afẹ́ pass ẹ̀ tátún possible mi ìrìn àjò tó kù lẹ́yìn ilé o náà ni alimot wal-qabr ikú àti sàárè sàárè tẹ́wọ́ yẹn ó lè ìjọ abá débẹ̀ ọlọ́mọdé olè fún wa sọ́bùnà àǹfààní tó bá dédé sàárè ìmá sọkún ni ọ̀kan náà ọmọ lẹ́yìn wá náà gbogbo ògbà tó bá dédé sàárè ọmọ sọkún ní bẹ́ẹ̀ ni ó ní tí mo gbọ́ lẹ́nu Ànábì ní máa ń pa mí lẹ́kún ó làm sọ mọ́ pé sàárè tó ń wò yẹn ẹni ó bá ti yege ń bẹ̀ ó ti yege ẹni tí ó bá ti yege ń bẹ̀ ó ti kú náà mo wá máa rò pé ṣé máa yege ń bá dénú sàárè sàárè a máa jẹ́ lé ìkẹ́ sàárè a máa jẹ́ lé ìyà ẹ̀dàkọ́ jẹ́ ìtura láti inú àlìjánà tàbí ìgbóná janjan láti inú náà abẹ́ ọlọ́ọ̀bá Allah gbogbo àwọn èèyàn tí a ti kú ọlọ́ba ní ṣe sàárè ní gbọ̀dọ̀gbọ̀dọ̀ fún wọn mọ́ sí ní ìgbóná janjan fún wọn ní tàbí náà bá máa wọ́ bẹ́ẹ̀ ìrọ̀ Ọlọ́run sí sàárè wa ní àbàtàlì Jánnà má sí ní ìgbóná jẹjẹ nínú náà mọ́ sẹ̀sẹ̀bẹ̀ fún wa káwà gbìyànjú ká máa ṣe dáadáa ká máa ṣe dáadáa ká máa fi ṣe rere ká máa fi ṣeré ní ìjẹjọ́ ní khutbah ẹlẹ́ẹ̀kejì abára sọ lórí tí ń lọ àgàgà Israel and Iranian war, crisis between Israel and Iran. Wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn Zionist àwọn Israel àtàwọn Iran níjẹjọ́ ló ṣẹlẹ̀ ọ̀sẹ̀ kan ti kọjá lé lórí nìsí ilẹ̀ fẹ́ mánéjì máa jẹjọ́ tí ń ṣe on the 13 June nínú sí dìde pé Israel attack Iran táà ń retí kí ni respond Iran náà tí gbogbo ayé retí pé torí attack yẹn pọ̀ ọ̀pọ̀ ó wíkì Iran gan àwọn èèyàn ńláńláńlá àwọn ọ̀jọ̀gbọ́n àwọn experts lẹ́ẹ̀kaná one day how tí bá ti pé Iran náà strong tí a bá ṣe bẹ́ẹ̀ fún orílẹ̀-èdè mi yọ parẹ́ ni ṣùgbọ́n mọ̀sára gírí àwọn èèyàn retí kí ní Iran fẹ́ ṣe tí Iran náà retaliate àbẹ́ retaliate òpínà wà kò ní retaliate torí pé àsìkò tó dánmọ́rán bẹ láàrin àwọn Iran àti Amẹ́ríkà Iran àti Israel ọ̀rẹ́ ayò ni wọ́n jẹ́ ti pẹ́ wọ́n ìdígbẹ́lẹ̀ ìmara ló di pé àwọn olórí ní Iran olórí ìlú olórí ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ inú sẹ́mà àwọn Iran jẹ́ yàtọ̀ sí gbogbo ayé àṣẹ decision tó bá fẹ́ take decision ẹni ojú olórí ẹ̀sìn ló láṣẹ yes and yes and no no wọ́n fún àwọn olórí ẹ̀sìn wọn ìpọ̀lì ẹ̀nàpẹ̀ ní ayatollah àwọn ní àlàṣẹ àṣẹ rẹ̀ ju àṣẹ president lọ ọkàn sọ ní pé iṣẹ́ ìlú lè ṣe gbé kò lè ṣe gbé àwùjọ kìíní kò sí ẹni attack mọ́bọ̀ tó di Sunday
ọ̀nà attack ọ̀nà jùkan wọ́n ti wá ń jù títí dásìkò tàwà ó ti wá búrẹ́kẹ́ ó ti di wàhálà yóò bá sì ní ìbẹ̀rẹ̀ ogun làmọ́mọ́ ẹnìyàn kìí ma òpin ogun inú ẹ̀kọ́ tánà bí sí kọ́ mùsùlùmí ó ní ẹ̀yin mùsùlùmí ẹ má ma tàmá ogun o ẹ má béèrè ogun o ogun kìí ṣe nǹkan rẹ̀ o ṣùgbọ́n tí ọ̀tá bá gbógundé wá bá yín ẹ dúró ẹ má sá ẹgbọ́ ságun mùsùlùmí kìí wá ogun mùsùlùmí kìí wá ogun wọ́n tí ogun bá dé mùsùlùmí gbọ́dọ̀ sá ẹ̀kọ́ kan lọ́dọ̀ mùsùlùmí ìsákò lójú ogun pé a fẹ́ fèsì ọ̀tá bàbá ti sá ìnàlá bàbá ti kú ìnàlá lọ inú àkà méje tàbí ní ma bá sẹ́rẹ̀ ẹjẹ́ oná ni àtàwálì yọmọ ìzà kí a sá lójú ogun mú kí ságun lẹ́fì máa rí máa ń pa mùsùlùmí ní ẹ̀sìn ọkọ̀ kú tó gbé mùsùlùmí bá mọ̀ pé tó ń bá ń jà pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí tó ń bá kú òkú goríire ṣàádà na máa ń pè rú wọn ní shahid ṣùhádà ẹni ó torí Ọlọ́run kú ikú tí máa wù mùsùlùmí jù nìyẹn mùsùlùmí gidi o kí wọ́n pa nítorí Ọlọ́run bí ìgbà tó gbẹ́ngbẹ́ náà fún máa ń gbóǹgbẹ́ kí wọ́n pa wọn torí Ọlọ́run lẹ́ẹ̀fẹ́lẹ́ rán mùsùlùmí kí wọ́n dẹ̀yìn lẹ́fẹ́ kí ní ń bẹ lára wọn náà Ọlọ́run wọn yìí ní ń bẹ lára wọn àwọn tí wá rí bí tí ó dé bí ó wá dé yìí ó ti fẹ́ dógun àgbáyé wọ́n ti jagun àgbáyé méjì rékọ̀tá First World War, Second World War díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ náà lóde tí ẹ̀mí ṣòfò First World War nígbàtí wọ́n wò ní àwọn ìtàn wọ́n lẹ́mí tí ó bá lóde ní 10 million souls mílíọ̀n mẹ́wàá ìlọ́bá First World War lọ Second World War bí 60 million lọ́nà ọgọ́ta ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí lójú ó rí bẹ́ẹ̀ torí pé ń tọ́mọ ẹ̀dẹ́ àfọwọ́ ara rẹ̀ ṣe tí ó parun náà ni ibi tí láyé wá dé nìsí àwọn kẹtọ́ wá ń bẹ yàtọ̀ sí àwọn ogun tí a ti jà lọ́yẹ ayé nuclear weapon láwàá àwọn kan ń bẹ lórílẹ̀-èdè tí bẹ̀rẹ̀ wọn tí a bá jù sáyé ayé òde ìrù ní kéèsè ìlú kan wọ́n sì kójọ wọ́n kójọ nítorí ẹranko torí ọmọ ẹ̀dẹ́ ẹ̀rẹ́ ni nígbàtí ń sọ̀rọ̀ bó lásìlẹ̀ dín ogun kù láyé bó lásìlẹ̀ rìdíṣì ogun láyé ọ̀kanà bàbá wa wọn sí láyé mọ́lé ni Prince Ajíbọ́lá lábẹ́kúta ọlọ́pàá lè fúrújì bàbá àwọn owó rẹ̀ wá ń bí wọ́n lè rẹ̀ jọ́nà lọ́gbàjàmbẹ̀ láyé bàbá ní ayé ọ̀fẹ́ dógun dúró wọ́n ní ogun ò lè dúró láyé nígbà tó wá sí pé àwọn tí ń ta nǹkan ogun wọ́n ṣe nǹkan ogun wọ́n sì ń ta bó lè sí pé kí ogun dúró tó kún má dé dúró wọn níta kí ó dàbí dókítọ̀ káwàsá dọ́gbọ́ ọlọ́mọjẹ́ ara sáré pé dókítọ̀ ní sàmì ẹ̀ kò ní sàmì ẹ̀ àbíyọ́ sàmì ẹ̀ kọlọmọjẹ́ àìsàn ṣẹlẹ̀ dókítọ̀ ní sàmì ẹ̀ tó dá àìsàn bá ti ṣẹlẹ̀ kò rí ṣe tí ó bá ti sí àsáré pé ó lẹ́sì sọ pé èyàn fi nǹkan ogun sílẹ̀ ẹni ó má jagun akó nǹkan ogun jọ ẹni ó má jagun níta àkójọ yìí ewúrẹ́ kọ́ la fẹ́ fi pa àgùntàn kọ́ la fẹ́ fi pa adìẹ kọ́ la fẹ́ torí èyàn náà fi kójọ lọ́wọ́ ọ̀sẹ̀ kan tàà lò tán ìníṣì ẹ̀mí ti lọ rẹ̀gẹ̀dẹ̀ dúkìá ti bàjẹ́ àwọn kan tí a kójọ ní 50 years within a second ó sì dérú yóò bá ní
tó bá mọ̀ ká fi pamọ́ rántí ẹni tó kíní ẹ̀ tó máa wà wọ́n lẹ́ bá fẹ́ jẹun gbẹ̀ngbẹ̀ yóò tẹ̀lé kó gbẹ̀ngbẹ̀ gbogbo náà ti wá ní bí wọ́n bá ju nǹkan tó fẹ́ bọ́ sílò àwọn in tí ó dá padà wà ayé ti wá tó débi pé ìtawà fẹ́ ju ìkò ní dá padà omi tó wà ń bẹ pé tí ó bá jẹ́ ẹ̀dá padà táa bá ju mẹ́wàá mẹ́jọ balẹ̀ tí ó bá jẹ́ àbáta méjì ní ní ayé dédú ọ̀nà gbogbo yẹn ní Ísírẹ́lì gbẹ́kẹ̀lé tó fi lọ àtàkì Iran gbogbo ẹ̀ náà wá kójọ gbogbo ẹ̀ ní àwọn tí Iran ń jù ló kọjẹ́ àwọn fi kan bẹ́ Ísírẹ́lì ní ìsìn kọ̀yàtọ̀ fún Gaza wọ́n ti compare inú social media one this Gaza this Israel compare Israel bọ́ sípítù àwọn ará Gaza jẹ́ lọ́wọ́ ìdán bẹ̀rẹ̀ àwọn Iran náà ti bá sípítù wọn náà jẹ́ bẹ́ẹ̀ àwọn náà bá nǹkan àwọn Iran jẹ́ àwọn alágbàtí wá ń tò sẹ́yìn ara wọn nìsí Russia ó ti tò sẹ́yìn Iran North Korea tò sẹ́yìn Iran Pakistan tò sẹ́yìn Iran bẹ́ẹ̀ náà ni a ń tò sẹ́yìn Israel bí ìtí ìjogun àgbáyé ló fẹ́ dẹ̀un tó yẹ pé United Nations Security Council tí ẹ bá dé pé wọ́n ti di useless body this their time àsìkò wọn rí tó gbé ń dá torí ẹ̀ dálẹ̀ ní 1945 láti má jẹ́ kí ogun ṣẹlẹ̀ láyé mọ́ láti dá ogun dúró láti jẹ́ kí àlàáfíà máa bẹ lórí ilẹ̀ ayé ṣùgbọ́n látara àbò sí injustice wọ́n di useless body tó pé àwọn bọ́dì bá lálàáfíà ní ọ̀rọ̀ Iraq kò sódé ní ẹ ọ̀rọ̀ Syria kò ní bó sí ní ẹ ọ̀rọ̀ Gaza kò ní bó sí ní ẹ ọ̀rọ̀ Afghanistan kò ní bó sí ní ẹ torí pé ní a bá lọ sí meeting gẹ́mù sọ fún yín ní jẹjọ́ Amẹ́ríkà ti dó pẹ̀lú fítò àwọn ìlú márùn kan bẹ tí a bá sọ pé wọ́n sí meeting ní Security Council ìlú mẹ́ẹ̀dógún ni èyí tí a ń ṣe gbẹ̀yìn lórí ọ̀rọ̀ Gaza lórí ceasefire permanent ceasefire ìlú mẹ́ẹ̀dógún wọ́n vote for ceasefire ìlú kan Amẹ́ríkà onínú wọ́n lè implement tó pé Amẹ́ríkà Britain France Russia Zeenat amount of effective power ní tọ́kàn bá ti dúró síbì kan níbẹ̀ jẹ́ máa sí ní ẹsẹ̀ General Assembly same thing nọ́mbà àwọn tí wọ́n General Assembly wọ́n ní 193 countries àmára àrùn ìwà rẹ̀ tọ́kàn bá ti no náà ni lórí ọ̀rọ̀ Gaza ní sí Amẹ́ríkà ti lo fi tó power tó délẹ̀ márùn láti rọ́ gbogbo ẹ̀dánù láti rubbish gbogbo ìdánsẹ́ lọ General Assembly 149 votes inú 193 ní ẹni kan ṣe ceasefire àwọn díẹ̀ ò vote àwọn díẹ̀ fúfú against inú àdíẹ̀ ní Amẹ́ríkà wà ọ̀rọ̀ yẹn wà mẹ́dìsì torí díẹ̀ bó sílé nìyẹn mítàwà bára wa nìyẹn gbọ́lá wa ń lọ àfi kásàdúwà fàyé kásàdúwà fún àgbáyé wọ́n ní adìẹ bà lókùn àrò orókùn àrò àdìrẹ bí irin méjì bá ń jà kúpa bẹ́ẹ̀ lè rọpa ẹ má sọ pé kọkàn wá o má sọ pé wíwá Nàìjíríà ogun àgbáyé ò rí bẹ́ẹ̀ kábẹ̀lọ́ ọba ni ọmọnìyàn kéèsè nǹkan rẹ̀ ogun nìbìsẹ̀ ọmọnìyàn kó tó wá àyíká tó wá tí fẹ́ jagun àyíká àwa mùsùlùmí ni gbogbo tó bá dún bẹ̀yẹ gbóò àyíká mùsùlùmí ni sọ pé bẹ́ẹ̀ ni àwọn Gulf country wà Saudi Arabia ìmẹ̀lọ́wà Emirates ìmẹ̀lọ́wà Qatar ìmẹ̀lọ́wà Bahrain ìmẹ̀lọ́wà Egypt ìmẹ̀lọ́wà Jordan ìmẹ̀lọ́wà Lebanon ìmẹ̀lọ́wà Syria ìmẹ̀lọ́wà àyíká yẹn ni ní tó bá dún mẹ́ gbóò nìsìn
àgbáyà mùsùlùmí ni kí sí táà máa sọ̀rọ̀ lórí pẹ̀lú lọ́dọ̀ Ọlọ́run tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a lè sọ ẹ̀kùnrin lè lórí àti kọ́lọ̀rọ̀ àwọn àfáà lè lórí ìbòlẹ̀ kádó sí sẹ́yìn àwọn Iran lẹ́ kádó sí ni àbí ẹ̀yìn àwọn Israel àwọn àfáà ń sọ lóṣìíríṣìí bó tẹ̀sẹ̀ yí pé dáàbà ní jálábòsí kọ́mọ̀tẹ̀ ìsọpọ́lọ́run wí Ànábì sọ àwa náà mọ̀tàlá lábòsí Ànábì sọ wípé Ọlọ́run sọ wípé yá ìbáadí ẹ̀yin ẹrú mi inni haramtu dhulma ala nafsi mo ṣe àbòsí léèwọ̀ lera mi lórí waj'altu bainakum muharrama mo fi sáàrin ẹ̀yin náà léèwọ̀ fala tadhallamu ẹ má ṣàbòsí tí láàká èèyàn bá dàrú torí ẹ pé ìjà tẹ́ ń jà lọ àmàlábòsí tí èèyàn bá ya wèrè torí ẹ bá pé ọmọlábòsí bó láṣẹ wá fi ẹni àbòsí ilẹ̀ tàádò sẹ́yìn alábòsí kọlọ̀ọ̀bá kọba ní mú wàhálà kọba ní dínkù lórí láyé kọba paná aburú yìí kọmọjẹ ọpẹ́ àbẹ̀ ọlọ́mọsá sí bẹ́fà ó lè dé wá ní ọlọ́mọjẹ ọdárù ìjọba àpapọ̀ ìjọba sí ìjọba àbílẹ̀ ìjọba nìkan ọlọ́mọjẹ kọdárù à ń lọ à ń bọ̀ ọlọ́mọsá máa padà Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar.